mo lówó ọmọ aráyé owó tí mo ní pọ̀ ju yanrìn lọ asán nínú asán mo tẹ̀ nímọ̀ mo kún àtọ̀sà asán nínú asán ni gbogbo rẹ̀ ilé mi ò níye ni ọkọ̀ mi ò níye ni mo lè pa mo lè kún mo lè dòkè mo lè dìsàlẹ̀ bó pẹ́ títí bí ẹni tọ̀run bọ̀ wálé ayé ewúrẹ́ ní ó gorí sàré gbogbo wa kò sí tí ò ní di ìgbà tí bó bá yá kò sẹ́ni tí ò ní kábídì rẹ̀ débi rí ọgbọ́n tí ẹyẹ ayé kò tọ́ máa ń rí mo ti epo rí mo ta ayọ̀ rí òdìdà ló dàbí ìwà dẹyẹ gbó mo ti epo rí mo ta ayọ̀ rí òdìdà ló dàbí mo dẹyẹ gbó rí yíyá ni gbogbo wọn gbogbo ayé yíyá mélòó la ó lò níbẹ̀ ìwọ gan kọ́ ló láyé o yíyá ni tí ọlọ́run bá wí pé 100 ọdún tí mo dà yìí wọ́n wàá gun mọ́tò ńlá ọlọ́run lè ṣe ọlọ́run bá wí pé 100 ọdún tí mo dà yìí wọ́n wàá kọ́lé ṣùgbọ́n ìgbà mélòó ló kù téèyàn máa lò nílé ayé. Ibi tèmi náà wá ń lọ rèé tí mo fi kọrin tí mo kọ wípé sọ nígbà tí bàbá wa Túnbọ̀sún Oládàpọ̀ bá lọ tá bá dàgbà tán tí wọ́n tún ní gbogbo tó yẹ kí wọ́n ní tí ẹ̀wọ́ oríṣiríṣi tún jáde mọ́tẹ̀ tó ti wà lára wọn káyé tó wá máa sọ wípé a máa lórin wọn a máa ṣèrántí wọn lórí rédíò a máa ṣèrántí wọn bí gbogbo kí ló dé tí a ò lè. Ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe o bàbá ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe kò mọ̀ sóhun tí mo ní o ó kún mi lójú jolúwa lọ kò mọ̀ sóhun tí mo ní o ó kún mi lójú jolúwa lọ ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe o bàbá ohun gbogbo tí mo ní o tìrẹ ní í ṣe. Atoni ìgbàlọ́ ń jálajàla àlùwàlà. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dè. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tún bí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n fi ilẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin ìtọ́jú ẹ̀ wà dáadáa tẹ bárò ẹni tó ń fojú kó jàǹkárí wọ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711 ìlànà àmọ́ inshallah.